ẹ̀yin olólùfẹ́ eré àgbéléwò ojú wo lẹ fi wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Ó dàbí ẹni pé gbogbo àwọn eré àgbéléwò ni wọ́n ti ń fi ẹ̀rọ ọgbọ́n àtinúdá ìyẹn ní AI ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀yàn wòye tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí kò ní ṣe yín lè mọ̀ pé ọgbọ́n àtinúdá ni wọ́n fi ṣe AI, kì í ṣe pé wọ́n ṣe ń gbé ẹ̀rọ ayàwòrán àbí kí wọ́n máa ti àti agbègbè kan bọ́ sí agbègbè kejì láti lọ ya eré orí ìtàgé àbí eré àgbéléwò. Eléyìí AI ni wọ́n fi ṣe. Bákan náà, báwo ni kò bá ti wù ní tó kó jẹ́ pé bí agbófinró wa bí wọ́n ti rí leléyìí, bí agbófinró orílẹ̀-èdè bí wọ́n ti rí gẹ́lẹ́ kó jẹ́ pé bí wọ́n ṣe rí ní eléyìí. A ṣe ní àdúrà abẹ́ Ọlọ́run kí ó jẹ́ kí ipá àti okun àti èròjà àwọn agbófinró orílẹ̀-èdè yìí, Nigeria Police Force, kí ó dé ibi tí eré àgbéléwò yìí tí ó gbé wọn sí. Ẹ̀yin ẹ wo eré náà láti ìbẹ̀rẹ̀ títí dé òpin kí ẹ wo bí wọ́n ṣe dára pẹ̀lú ọgbọ́n àtinúdá AI níbẹ̀. Real-time intelligence, streamed live to command, putting officers one step ahead. Well done. When the Inspector General is on the move, the sky moves with him. Security that is seen and security that is silent. Day or night, the squad never sleeps. Ẹ má gbàgbé láti bá a pín fọ́nrán yìí káàkiri kí ẹ sì bá a bu òǹtẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ sí. Bákan náà kí ẹ bá a fi àwíjàre tìyín náà sínú àpótí jẹun wí tèmi. Ẹ ṣé bí ẹ ṣe ń bá a bá ìtúbọ̀.